lórúkọ Kristi ni à ń kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ̀ ń gbọ́ wa nílé ní ọkùnrin àti obìnrin, ọmọdé, ọ̀dọ́, àgbà, wípé ẹ kú ìrọ̀lẹ́, a kú ìsinmi òní, ẹ sì kú ọjọ́ mẹ́ta. Ǹjẹ́ tí ẹ rántí àkọ́rí ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ nílé Ọlọ́run lónìí? Lórúkọ Kristi ànígbọ́ ní àgbọ̀gbọ̀tínù, oore ọ̀fẹ́ láti fi sínú ìṣe Olúwa yóò fi fún wa. Ní ìrọ̀lẹ́ yìí bákan náà a tún ti débi àti máa ń dé láti jíròrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ojú ewé 61 òun ni à ń gbéyẹ̀wò níbi tí a ti rí àkọ́rí 30. Kó tó di pé a lọ sínú kókó fún ìjíròrò, mo fi ń tó ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa létí nílé àti àwa tẹ́ ń wò wá lórí ẹ̀rọ ayélujára pé mo ní àwọn màmá àti bàbá pàtàkì ní ibí yìí pẹ̀lú mi tájọ ṣe ìjíròrò lórí ẹ̀kọ́ bíbélì tí ò ní ọwọ́ ọ̀tún ni mo ti ní àwọn màmá wa. Màmá, ara lè fẹ́ gbóhùn àti orúkọ yín. A kí yín pé a kú ìsinmi o, a sì kú ìrọ̀lẹ́. Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Olúbùnmi Afọlábí. Màmá ẹ káàbọ̀ mà. Bàbá wa ẹ kú ọjọ́ mẹ́ta. Àwọn ará lè fẹ́ gbóhùn àti orúkọ tí ń náà sà. Ẹ ṣé. Mo kí ẹ̀yin ará alẹ́ o pé ẹ kú ìtẹ́tí sí wa, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di. Orúkọ mi òun náà ni Venerable Emmanuel Ọ̀pẹ́yẹmí Ògúnmiládé. Bàbá ẹ káàbọ̀ sà. Venerable Olúwatúnmiṣe Ayọ̀dèjì Olúwaṣọlá ní orúkọ èmi tí màá jẹ́ atọ́kùn. Ẹ jẹ́ kí n yára sọ fún wa wípé tí a bá ní ìbéèrè tó ń lọ lọ́kàn wa yálà nípa ẹ̀kọ́ tí a ti gbọ́ tẹ́lẹ̀ tàbí ìta ń ṣe lọ́wọ́ báyìí, ẹ bá wa fi sí orí fóònù tí màá pe nọ́mbà ẹ̀fọ́ ẹni ti WhatsApp 0814 7194733. màá tó pín lẹ́ẹ̀kọ́ sí 0814 7194733. lórúkọ Kristi á dára fún wa. Ẹ ká fi àdúrà bẹ̀rẹ̀ ohun gbogbo. Màmá ẹ gbàdúrà pẹ̀lú wa mà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a gbé orúkọ yín ga. A dúpẹ́ fún àǹfààní tí a ní láti jíròrò nínú ọ̀rọ̀ yín. Ǹjẹ́ a tún péjọpọ̀ ní àṣálẹ́ yìí? Ẹ fún wa ní etí ìgbọ́ àti àyà àgbàṣe. Ẹ là wá ní ojú kí a lè rí orí biribi láti inú ọ̀rọ̀ yín wá. Bí ọ̀rọ̀ náà ṣe jáde lọ, lórúkọ Jésù, ẹ jẹ́ kí ó bùkún ayé wa. Ìdílé kọ̀ọ̀kan tí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí, Bàbá, ní orúkọ Jésù, ẹ bá ayé wọn pàdé. Àmín. Ògo ni fún orúkọ yín. Hallelujah. Ní orúkọ Jésù, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Ẹ ṣé àdúpẹ́ mà. Kókó fún ìjíròrò ní àṣálẹ́ yìí òun ni títí ikú yóò fi yà wá. Títí ikú yóò fi yà wá. Ibi kíkà wa ni Matteu orí 19 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 12. Màá rọ màmá wa bákan náà kí wọ́n bá wa kà. Matteu orí 19 láti ẹsẹ̀ 1 títí dé 12. Àwọn Farisí sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n ń dán an wò, wọ́n sì wí fún un pé ó ha tọ́ fún ọkùnrin kí ó kọ aya rẹ̀ sílẹ̀ nítorí ọ̀ràn kan, ọ̀ràn gbogbo. Ó dáhùn, ó sì wí fún wọn pé ẹ̀yin kò tí ì kà pé ẹni tí ó dá wọn nígbà àtètèkọ́ṣe, ó dá wọn ti akọ àti abo. Ó sì wí pé nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò fà mọ́ aya rẹ̀, àwọn méjèèjì a sì di ara kan. Nítorí náà wọn kì í ṣe méjì mọ́ bí kò ṣe ara kan. Nítorí náà ohun tí Ọlọ́run bá so ṣọ̀kan kí ènìyàn kí ó má ṣe yà wọ́n. Wọ́n wí fún un pé èéṣe tí Mósè fi àṣẹ fún wa wípé kí a fi ìwé ìkọ̀sílẹ̀ fún un kí a sì kọ ọ́ sílẹ̀. Ó wí fún wọn pé nítorí líle àyà yín ni Mósè ṣe jẹ́ fún yín láti máa kọ àyà yín sílẹ̀, ṣùgbọ́n láti ìgbà àtètèkọ́ṣe wá kò rí bẹ́ẹ̀. Mo sì wí fún yín, ẹnikẹ́ni tí ó bá kọ aya rẹ̀ sílẹ̀ bí kò ṣe pé nítorí àgbèrè tí ó sì gbé òmíràn ní ìyàwó, ó ṣe panṣágà. Ẹnikẹ́ni tí ó bá sì gbé ẹni tí a kọ̀ sílẹ̀ ní ìyàwó, ó ṣe panṣágà.
àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé bí ọ̀ràn ọkùnrin bá rí báyìí sí aya rẹ̀ kò ṣàǹfààní láti gbé ìyàwó, ṣùgbọ́n ó wí fún wọn pé gbogbo ènìyàn kò lè gba ọ̀rọ̀ yìí bí kò ṣe àwọn ẹni tí a fi bùn. Àwọn ìwẹ̀fà mìíràn ń bẹ tí a bí bẹ́ẹ̀ láti inú ìyá wọn wá. Àwọn ìwẹ̀fà mìíràn ń bẹ tí àwọn aráyé sọ di ìwẹ̀fà. Àwọn ìwẹ̀fà sì wà, àwọn tí ó sọ ara wọn di ìwẹ̀fà nítorí ìjọba ọ̀run. Ẹni tí ó bá lè gbà á kí ó gbà á. Ẹ ṣé àdúpẹ́ mà. èròǹgbà wa tí a gbé ìjíròrò tí a ṣàlàyé lé lórí ó pín sí ọ̀nà méjì. Ọ̀nà àkọ́kọ́ ni wípé ìkọraẹnisílẹ̀ jẹ́ àmì fún líle ọkàn ti ẹ̀mí. Ní ìdàkejì, èròǹgbà wa tún ni láti fi hàn wá wípé ìkọraẹnisílẹ̀ kò bá àwòrán Ọlọ́run jẹ́ nìkan, ó máa ń da ayé àwọn tí ó kópa nínú rẹ̀ rú. Lórúkọ Kristi, bí a ti ń tẹ̀síwájú nínú ìjíròrò yìí, Olúwa yóò fún wa ní òye, yóò fún wa ní ọgbọ́n, yóò fún wa ní ìmọ̀ àti tí ìgbọ́ láti lè gbọ́ àti láti lè fi sínú ìṣe ní orúkọ Kristi. Ìfáàrà wa tó jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́, màá bẹ bàbá wa kí wọ́n yára bá wa kà á. Ìfáàrà. Àwọn onímọ̀ nípa ìgbéyàwó rí wípé àwọn ọkọ àti ìyàwó tí ìgbéyàwó wọn ṣe dáradára ti pinnu láti ìbẹ̀rẹ̀-pẹ̀pẹ̀ wípé ìkọraẹnisílẹ̀ kì í ṣe ọ̀nà àtọ̀. Lóòótọ́ ni wípé àwọn ọkọ àti ìyàwó tí wọ́n kọ ara wọn sílẹ̀ ní àwọn ìpèníjà. Ohun tí ó dájú ni wípé ó ṣeé ṣe kí wọ́n dáàbò bo ìgbéyàwó wọn, kí ó sì jẹ́ ìgbéyàwó aládùn àti àwọn méjèèjì bá mọ̀ wípé ìfẹ́ ní àmì ewu. Ẹ ṣé àdúpẹ́ sà. Kókó méjì ni a fìdí rẹ̀ múlẹ̀ nínú ìfáàrà wa. Kókó àkọ́kọ́ ní ṣe pẹ̀lú gbólóhùn àkọ́kọ́, èyí tó túmọ̀ sí wípé tá bá ń sọ ní ti ìkọ̀sílẹ̀ kò tiẹ̀ yẹ kí a mẹ́nu bà, kò yẹ kí a máa sọ, kò yẹ ká tẹ̀ máa fi ṣe àwàdà tàbí fi ṣeré tàbí jíròrò lórí rẹ̀ rárá nínú ìgbéyàwó wa, torí wípé kì í ṣe ìfẹ́ Ọlọ́run fún wa. Èkejì ni wípé kò sí ìgbéyàwó tí ó pé tàbí tí kò ní ní ìpèníjà, ṣùgbọ́n tí àwọn méjì tó kópa nínú ìgbéyàwó yìí tí wọ́n bá ti mọ̀ wípé ní ti ìfẹ́ o, àwọn ewu kan wà tó ṣeé ṣe kó farahàn ní ọjọ́ iwájú, bóyá wọ́n bá ti dáàbò bo ìgbéyàwó wọn, ìbá má ti sí ìkọ̀sílẹ̀, àìní ìpinnu tàbí ìmọ̀ eléyìí tẹ́lẹ̀, ó máa ń mú kí ìkọ̀sílẹ̀ kó wáyé nínú ìgbéyàwó. À ń lọ sínú atọ́nà ìjíròrò báyìí. Ìbéèrè àkọ́kọ́, màmá wa ó sọ wípé ìgbéyàwó kì í ṣe ìwé àjákò kan, ó jẹ́ ẹ̀jẹ́ ìlérí tí ó nípọn láti fẹ́ ọkọ tàbí aya títí ikú yóò fi ya ara wọn tàbí yà wá. Wọ́n ní kí àjíròrò mọ́. Adúpẹ́ sà. A rí wípé ìgbéyàwó láàrin ọkùnrin àti obìnrin ó jẹ́ ìgbékalẹ̀ Ọlọ́run. Màá mú wa lọ sínú Bíbélì Jẹ́nẹ́sísì orí 2, màá ka ẹsẹ̀ 24 àti 25. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá òòyà rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọ́n á sì di ara kan. Àwọn méjèèjì sì wà ní ìhòhò, àti ọkùnrin náà àti obìnrin rẹ̀, wọn kò sì tijú. Ètò ìgbéyàwó tí a ń sọ yìí, ìgbékalẹ̀ Ọlọ́run ni láàrin ọkùnrin àti obìnrin. Kì í ṣe nígbà tí a bá dé iwájú pẹpẹ tí wọ́n fún wa ní ìwé ẹ̀rí ìgbéyàwó ni à ń sọ wípé ẹni náà ti gbéyàwó. A rí wípé àmì àwa ènìyàn àti ìgbékalẹ̀ wa ni eléyìí, ṣùgbọ́n láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Ọlọ́run ló ṣètò ìgbéyàwó. Kì í ṣe àdábọwọ́ ẹ̀yà kan tàbí ẹ̀sìn kan tàbí ìjọ kan pé à ń lọ bóyá láti gba ẹ̀rí ìgbéyàwó. A kàn ń jẹ́ kí gbogbo àwọn ènìyàn kan jẹ́rìí sí pé a ti pinnu láti gbé
tọkọ-taya nínú ètò ìgbéyàwó ni. ẹ ṣe àdúpẹ́ mà bàbá ǹjẹ́ a rí àfikún láti ọ̀dọ̀ yín sí ìbéèrè àkọ́kọ́ yìí. ẹ ṣe àtọkùn àfikún tí àrífikún náà ni wípé láìsí àníṣẹ́ ìgbékalẹ̀ Ọlọ́run ní ìgbéyàwó ohun tí Ọlọ́run sì ní ìfẹ́ sí ni pàápàá nípa wípé bí a bá ń pọ̀ sí nípa ti ìbímọ tí a ń pọ̀ láti máa yin òun gẹ́gẹ́ bí ohun gan tó ń béèrè pé ká lè máa sin òun ló ṣe sọ fún Fáráò nígbà yẹn pé jẹ́ kí ènìyàn mi kí ó lọ wọ́n lè sìn mí. Nígbà tí ìgbékalẹ̀ tó bá ti wà ohun tí à ń béèrè náà ni wípé ìgbékalẹ̀ èyí tó jẹ́ pé títí di ọjọ́ ikú ni èyí tó jẹ́ pé kò yẹ kí ohunkóhun kí ó yà wọ́n àti wípé Ọlọ́run mọ̀ sí èyí nípa ẹ̀jẹ̀ èyí tí a jẹ́ sí àti ìlérí àwa tìkára wa àti ìlérí Ọlọ́run pàápàá fún wa ìpè tí a bá tọ́jú ìyàwó wa yóò dára fún wa. ẹ ṣe àrípẹ́ sà àrípẹ́ fún àwọn ìdáhùn tí àwọn bàbá àti màmá wa tí wọ́n fún wa lórí ìbéèrè àkọ́kọ́ yìí. Àfikún kékeré tí màá ní láti fi sí láti ọ̀dọ̀ mi ni wípé ìgbéyàwó kìí ṣe ohun tí a lè wọnú ẹ̀ ká sọ pé a tún fẹ́ jáde kúrò tó fẹ́ pé a fẹ́ mú ìfẹ́ Ọlọ́run fún ìgbéyàwó ṣẹ. Ìgbéyàwó tí a ń sọ yìí kìí ṣe ohun tó yẹ ká fi ọwọ́ yẹpẹrẹ mú. Gbogbo àwọn tó lè fẹ́ mú ìkọ̀sílẹ̀ wá ó yẹ ká ti ṣe ìjíròrò rẹ̀ ká sì ti mójútó láti ìbẹ̀rẹ̀pẹ̀pẹ̀ tó bẹ́ẹ̀ wípé a ní lè fi kọ ara wa sílẹ̀ a lè wà nínú ìlérí ẹ̀jẹ̀ àti ìpinnu tí a ṣe yìí títí ikú yóò fi mú wa lọ sí ilé ológo. Àdúrà wa ni wípé oore ọ̀fẹ́ láti dúró nínú ìlérí tàbí ẹ̀jẹ̀ tàbí ìpinnu ìgbéyàwó fún gbogbo àtàṣe wà nínú ìgbéyàwó Olúwa yóò fi fún wa o. Àmín. Ẹ ká lọ sí ìbéèrè kejì tí mo tarí ẹ̀ sí ọ̀dọ̀ bàbá wa. Jésù tako ìkọ̀sílẹ̀ gidigidi kí ni ìdí kò faramọ́ rárá. ẹ ṣe àtọkùn lótìtọ́ ni títorí pé ó sọ pé òun lòdì sí bẹ́ẹ̀ náà ni nínú ìwé Málákì orí kejì ẹsẹ̀ 14 sí 15 bẹ́ẹ̀ náà ni wọ́n sọ fún wa níbẹ̀ pé Ọlọ́run ṣe lòdì sí ìkọ̀sílẹ̀ gidigidi ni Ọlọ́run lòdì sí nítorí wípé kíni Ọlọ́run ti ṣe wá ní takọtabo ó ṣe ohun tí a lè pè ní ìyanu nípa pé ẹni méjì asọ́dí ọ̀kan ṣoṣo bó tilẹ̀ jẹ́ wípé ní òtítọ́ à ń rí ẹni kíní à ń rí ẹ̀kejì ṣùgbọ́n nínú ẹ̀mí àti nínú ìgbékalẹ̀ Ọlọ́run ìkànnì wa. Mo fi ọ̀rọ̀ náà wé ẹ̀yà ara wa wípé ta ló ń fẹ́ kí ìkọ̀kọ̀ ó fi òun lẹ̀ nínú ẹ̀yà ara wa títorí pé gbogbo ẹ̀yà ara wa là ń fẹ́ kó pé títí di ọjọ́ ikú. Bẹ́ẹ̀ náà ni lọ́kọláya wọ́n gbọ́dọ̀ gbé pọ̀ títí ikú ò fi yà wọ́n títorí pé bí ẹnìkan bá lọ tó kú ẹnìkan ohun tó yẹ kí èèyàn méjì ó lé tẹ́wọ́ ń kú tí ẹnìkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So fún ìdí èyí a rí wípé ìdí tí Ọlọ́run fi gbé kalẹ̀ náà ni wípé àmì tó fi lòdì sí ni wípé kò dára. ẹ ṣe a máa da ẹ lérú a máa ba ọ̀nà jẹ́. ẹ ṣe sà màmá wa. adúpẹ́ sà tí a bá wòwe Málákì tí wọ́n sọ ní orí kejì ẹsẹ̀ 14 àti 15 bẹ́ẹ̀ ni mà. Bíbélì fi yé wa níbẹ̀ wípé Olúwa ti ṣe ẹlẹ́rìí láàrin ìwọ àti láàrin aya èwe rẹ. Jésù lòdì sí ìkọ̀sílẹ̀ nítorí pé ó jẹ́ ẹlẹ́rìí sí ìgbéyàwó tí a bá ti gbé kalẹ̀. Nínú ibi kíkà wa náà ní Matteu orí 19 Bíbélì ń sọ níbẹ̀ ó ní nítorí líle àyà yín ni Mósè ṣe kọ ìwé náà
a sì sọ fún wa pé ẹni tí ó bá ń warùn kì yóò parun lójijì ni bíi Fáráò. So nítorí náà Jésù lòdì sí, torí pé ìkọ̀sílẹ̀ jẹ́ àpẹẹrẹ líle àyà, wíwarùn kì, èyí tí ó jẹ́ àìgbọràn sí Ọlọ́run. Mo sì mọ̀ wípé a fẹ́ kí Ọlọ́run kí ó máa gbọ́ àdúrà wa, nítorí náà kò dára láti ṣe lòdì àti láti lọ nínú ìkọ̀sílẹ̀. Jésù á ràn wá lọ́wọ́. Àmín. Ẹ jẹ́ kí n náà ka ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún ibi tí ẹ kà fún ẹ, Málákì orí kejì. Èyí sì ti ṣe jẹ́ ọ̀kan kí òun bá lè wá irú ọmọ bíi ti Ọlọ́run. Nítorí náà ẹ tọ́jú ẹ̀mí yín, ẹ má sì jẹ́ kí ẹnikẹ́ni hùwà ẹ̀tàn sí aya èwe rẹ̀. Níbi tí ìkọ̀sílẹ̀ bá ti fẹ́ wáyé, àárí wípé kì í ṣe àgàbàgebè, àìṣòótọ́, àìṣòdodo nìkan ló máa jẹyọ nínú irú ìgbéyàwó bẹ́ẹ̀. Ìwà ẹ̀tàn a máa jẹyọ níbẹ̀. Níbi tí ìwà ẹ̀tàn bá sì ń jẹyọ pẹ̀lú àwọn tí a ti mẹ́nu bà yìí, ẹ̀mí ènìyàn ti wà nínú ewu lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n tá a bá ti ní lọ́kàn wa wípé ohun àgbọ́dọ̀ jẹ, ohun àgbọ́dọ̀ fọwọ́ kàn ni ìkọ̀sílẹ̀ jẹ́, àárí wípé ẹ̀mí wa ni à ń tọ́jú. Ó ṣeé ṣe kíyàwó pinnu pé tàbí ọkọ kàkékù má jẹ sèse, máa fi ṣàwàdànù pé màá wá kọ̀ sílẹ̀, àbá kọ̀ mí sílẹ̀ agbẹ́lòmíì, kó bu nǹkan sínú oúnjẹ tàbí sínú omi fún un mu, tàbí kó di pé wọ́n yọ ọ̀bọ̀n àdá sí ara wọn. Onírúurú ni à ń gbọ́ ní orílẹ̀-èdè wa báyìí. Àdúrà wa ni wípé ohun tí ó ń dé nínú ìgbéyàwó tàbí wá yìnbọn tá à ń yọ àdá tá à ń gbógun fúnra wa jẹ tàbí tá à ń kọra wa sílẹ̀, Olúwa yóò bá wa fi òpin sí. Gbogbo ìgbéyàwó yóò máa wà ní àlàáfíà. Láì gbára wa lákòókò, a lọ sínú ìbéèrè kẹta. Màmá wa tí ó bá tiẹ̀ wà, wọ́n ní kí a sọ ọ̀nà tí ó dára jù láti dènà ìkọ̀sílẹ̀ nínú ìgbéyàwó. Adúpẹ́sà, tí a bá wo ìfáàrà wa, a mẹ́nubà pé ìpèníjà lè wà. Kò sí ìgbéyàwó tí ó pé tán, kò sí ọkùnrin, kò sí obìnrin tí ó pé tán. Ìpèníjà lè wà ní oríṣiríṣi ọ̀nà, torí pé ẹni tí ìwọ àti ẹ̀ tí ẹ jọ pinnu láti ṣe ìgbéyàwó, ọ̀tọ̀ níbi tí a ti bí ẹnìkọ̀ọ̀kan. Ó ṣeé ṣe kó tẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè oníkálùkù tí ẹ yàtọ̀, èdè wa lè yàtọ̀ síra, síbẹ̀ náà a fẹ́ máa gbé lábẹ́ ilé kan náà. Wàhálà lè wá bí yẹ̀wò tí ẹ̀ sì wá, wàhálà ìtìbímọ lè wá, wàhálà ètò ọrọ̀ ajé lè wá, ìpèníjà àìsàn lè wá. Ṣùgbọ́n tí Ọlọ́run fi wá ń bì ní pé títí ikú yóò fi yà wá. Kí ni mo wá fẹ́ mú jáde ni wípé kí a máa gbà fún ara wa, kí a máa ní sùúrù fún ara wa, kí a mọ̀ wípé àti ọkùnrin àti obìnrin Ọlọ́run ló ṣẹ̀dá wa. Ọlọ́run sì lè ṣe oníkálukú wa ní pípé. Síwájú sí, a ti sọ fún wa pé ìgbékalẹ̀ Ọlọ́run ni ètò ìgbéyàwó. Tí ó bá rí bẹ́ẹ̀, a ní láti gba Jésù láàyè nínú ìgbésí ayé wa. Fún àwa tí a ò tilẹ̀ tí ì wọ inú ìgbéyàwó yìí, ẹ jẹ́ kí a pinnu kí Jésù bá wa rin ìrìn àjò náà. Àwa tí a ti wọnú ẹ̀, bí ó tilẹ̀ ti fẹ́ dàrú tán, kò sí nǹkan tí Jésù ò lè tún tò. Ẹ jẹ́ kí a pè é láti bá wa dá sí ọ̀rọ̀ náà, kí a tún kọ́ láti máa gbàdúrà papọ̀, kí a kọ́ láti máa ka Bíbélì papọ̀. Ọlọ́run ṣetán láti ràn wá lọ́wọ́. Ẹ ṣe àdúpẹ́ mà. Ṣé àfikún kékeré wà sá ní ṣókí? Bẹ́ẹ̀ni, àfikún tó wà náà ni wípé tí a bá fẹ́ kí ìdènà kó kúrò, àwọn nǹkan wọn ni tó ń ṣe ìdènà kó kúrò, a gbúdọ̀ jẹ́ ẹni tí ó nífẹ̀ẹ́ ara wa, that is ọkọ àti ìyàwó. Wọ́n rí i pé ìfẹ́ tí wọ́n ní, ìfẹ́ tó nípọn ni. Ìyẹn ìkíní. Kejì náà ni wípé wọ́n máa ṣe gbogbo nǹkan pọ̀ ní àwọn bí wọn ni tí ó bá ti ṣeé ṣe láti ṣe pọ̀. Bí wípé kí a máa dáwàdà láàrin ara wa. Bó bá ṣeé ṣe ká gbé orin tó téèyàn lè jó sí, ẹ̀yin méjèèjì ẹ jó, ẹ rẹ́rìn sí ara yín, ẹ dáwàdà. Then yàtọ̀ sí ìyẹn, ibì kan wà, ìwé òwe, ó ń sọ fún wa ní ẹsẹ̀ ní orí 5, téèyàn bá wo ẹsẹ̀ 19 sí 21, àwọn kankan wà ń bẹ̀ tó jẹ́ pé Ọlọ́run ń fẹ́ kí a lo àwọn nǹkan wọ̀nyẹn láti pé kí a má kọ ara wa sílẹ̀,
kí ẹ̀yà ara wa kó máa ṣe lòdì sí ara wa. For example, ẹ jẹ́ kí n sáré ka àwọn kankan. Ó ní mu omi láti inú kùdú rẹ àti omi tí ń ṣàn láti kànga rẹ, gbogbo wọn ló ní ìtumọ̀. Jẹ́ kí ìsun rẹ̀ kí ó ṣàn faramọ́ra, then kí wọn kí ó jẹ́ kìkì tirẹ̀, kí obìnrin yẹn kó jẹ́ kìkì tirẹ̀, kí ọkùnrin yẹn kó jẹ́ kìkì tirẹ̀, kó má ṣe tasi àgẹ̀rẹ̀ jáde. Then jẹ́ kí orísun rẹ̀ kí ó ní ìbùkún. Kí ni orísun yẹn? Obìnrin yẹn gan ni orísun. Kí ìwọ kí ó sì máa yọ̀ tiwọ́ tí a ya ìgbà èwe rẹ̀. Ó wá fi wé bí abo àgbọ̀nrín dáradára àti ìgalà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo nǹkan tó ń fi ṣe àfiwé ń bẹ̀ tó bá lè máa lọ láàrin ìdílé bó ni bá ti dára tó yóò dára fún wa. àmín lórúkọ Jésù. ẹ̀yin ará létí ẹ̀ ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí mo tún rán wa létí pé tí a bá ní ìbéèrè tàbí ohun tí kò yé wa nípa ètò ìgbéyàwó, a ní ìrọ̀fẹ́ láti béèrè ìbéèrè wa ká tẹ̀gẹ́ sí ẹ̀rọ fóònù tí mo fẹ́ pè fún wa yìí ní ti WhatsApp 0814-719-4733. àmọ́ sì gbàgbọ́ pé ẹ rí ìdáhùn sí ìbéèrè yín. ìbéèrè tí ó kàdí ìjíròrò bíbélì ti òní, ó sọ yìí pé ǹjẹ́ oríire kan tilẹ̀ wà nínú pípa àwọn ẹ̀jẹ̀ ìgbéyàwó mọ́? Bàbá wa, ǹjẹ́ oríire kan tilẹ̀ wà tó tiẹ̀ wà nínú ká pa ẹ̀jẹ̀ ìgbéyàwó mọ́? Nípa pípa òfin ẹ̀jẹ̀ ìyàwó mọ́, nípa èyí òun náà ni ìbáṣepọ̀ láàrin wọn àti Ọlọ́run yóò ṣe dánmọ́rán. So àlàáfíà yóò jẹyọ, ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ẹnìkan sí kejì yóò máa jẹyọ, ayọ̀ tó kúnnú ọkàn ènìyàn yóò máa jẹyọ, ẹ̀rín yóò wà ń bẹ̀, ìdùnnú yóò wà ń bẹ̀. Gbogbo àwọn kan wọ̀nyí téèyàn bá pa òfin Ọlọ́run mọ́, ohun gan tó Ọlọ́run béèrè lọ́wọ́ wa òun náà ni pé ká jẹ́ olùgbọ́ràn sí àṣẹ òun. ẹ ṣe àdúpẹ́ sà. màmá wa. àdúpẹ́ sà. a rí wípé nípa pípa ẹ̀jẹ̀ ìgbéyàwó mọ́, ìbàlẹ̀ ọkàn á wà fún ọkọ àti aya. Síwájú sí nǹkan tẹ́nìkan ò lè dá ṣe, àwọn méjì wọ́n á ṣe pẹ̀lú ìrọ̀rùn. a rí eléyìí ní Dítarónómì orí 28 ẹsẹ̀ 30. ó ní ẹnìkan á tilẹ̀ bá ẹgbẹ̀rún jà, ṣùgbọ́n èèyàn méjì á bá ẹgbàárùn jà. a rí wípé bó ṣe ètò ọrọ̀ ajé ni ọjà tẹ́nìkan ò lè dátà, àwọn méjì á tà pẹ̀lú ìrọ̀rùn. bó ṣe tó ṣúná. síwájú sí àtúrí wípé àwọn ọmọ gan wọn á jẹ àǹfààní náà, ọkàn wọn á lè balẹ̀ nílé. kì í ṣe wípé bàbá nìkan lá dá tọ́jú ọmọ, ìyá nìkan lá dá tọ́jú ọmọ. Olúwa ràn wá lọ́wọ́. àmín. ẹ̀rọ alẹ́ òun ni a ti gbọ́ yẹn. níbi tí a bá pa ẹ̀jẹ̀ ìgbéyàwó mọ́, àwọn èèyàn máa rí Kristi nínú ìgbéyàwó wa, ayọ̀ máa wà nínú irú ìgbéyàwó bẹ́ẹ̀, àti pé irú ìgbéyàwó bẹ́ẹ̀ á jẹ́ àwòkọ́ṣe fún àwọn ènìyàn. ìgbéyàwó á jẹ́ léyìí tí èèyàn lè fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé Olúwa jẹ́ kí ilé mi, ìgbéyàwó mi jẹ́ kó dàbí ti àwọn wọ̀nyí. kí a tó mú gbogbo wá sí ìdánudúró, a ó yára wo ìkádìí wa. Ọkọ àti ìyàwó gbọ́dọ̀ faramọ́ gbogbo ìpinnu tí Ọlọ́run ṣe fún ìrìn àjò pẹ̀lú ìdánilójú wípé mo nífẹ̀ẹ́ lẹ́kùnrẹ́rẹ́, mo ti pa àwọn ẹ̀jẹ̀ ìgbéyàwó mọ́, àti wípé mo fi fún ẹnì kejì láìsí gbèǹdéke. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí Ọlọ́run rọ̀ wá lọ́wọ́ dé ní ti ìjíròrò ẹ̀kọ́ Bíbélì ti àṣálẹ́ yìí. A ti fi hàn wá wípé ìgbéyàwó kì í ṣe ohun tí a kàn lè sáré wọ̀ kí a sáré jáde bí a ti fẹ́ tàbí bí ó ti wù wá. Mo tiẹ̀ máa ń sọ pé tí Jésù kò bá tiẹ̀ lòdì sí ìkọ̀sílẹ̀ tàbí tí kò bá tako ìkọ̀sílẹ̀, kí ni àbá máa rí lóde òní? Pẹ̀lú pé Jésù lòdì sí, ó tako onírúurú oríṣiríṣi òun ni à ń rí. Táyà ń gbẹ̀mí ọkọ, tọkọ ń gbẹ̀mí aya, olóṣù 6, oṣù 3, ọlọ́dún kan, ọlọ́dún mélòó. A ti rí àwọn tó ti dàgbà, tó ti darúgbó, tí wọ́n ti di grandparents, táwọn náà tún kọ ara wọn sílẹ̀. A dúpẹ́ pé wíwá sáyé Kristi ó ti ẹ̀ dènà díẹ̀. Àdúrà ni pé tabari ìgbéyàwó tó wà ní bèbè àti kọ ara ẹni sílẹ̀, Olúwa yóò dá sí irú ìgbéyàwó bẹ́ẹ̀, àlàáfíà yóò sì jọba. Kí a tó máa lọ sílé, a ó yára ka ẹsẹ̀ àkọ́sórí wa. Ó wà ní Oníwàásù orí 9 ẹsẹ̀ 9 tí ó kà báyìí pé máa fi ayọ̀ bá aya rẹ gbé
máa fi ayọ̀ bá aya rẹ gbé. tí ìwọ fẹ́ ní gbogbo ọjọ́ ayé asán rẹ. tí ìwọ fẹ́ ní gbogbo ọjọ́ ayé asán rẹ. tí ó fún ọ lábẹ́ oòrùn ní gbogbo ọjọ́ asán rẹ. tí ó fún ọ lábẹ́ oòrùn ní gbogbo ọjọ́ asán rẹ. nítorí èyí ni ìpín tìrẹ ní ayé yìí. nítorí èyí ni ìpín tìrẹ ní ayé yìí. àti nínú làálàá tí wọ́n ṣe lábẹ́ oòrùn. àti nínú làálàá tí wọ́n ṣe lábẹ́ oòrùn. àti ọkọ àti aya ẹ jẹ́ kí a kọ́ bí a ti ń fi ayọ̀ àti ìfẹ́ bá ara wa gbé. ìgbéyàwó wa kò ní já sásán o, kò ní forí ṣọpọ́n. màmá wa lẹ́ẹ̀kan sí àwọn aráfẹ́ gbóhùn yín kẹ̀sì kí wọ́n pé ó dìgbà kan àti orúkọ yín. ẹ ṣé àdúpẹ́ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ kí a gba Jésù láàyè láti bá wa rin ìrìn àjò ìgbéyàwó wa. ìrìn àjò ní ìgbéyàwó Olúwa sì lè ràn wá lọ́wọ́ láti rìn dé òpin. orúkọ mi lẹ́ẹ̀kan sí ní ọ̀jọ̀gbọ́n Olúbùnmi Àfọlábí. ẹ ṣé àdúpẹ́ mà, mo gbàgbọ́ pé tabatúndú rẹ̀ fẹ́ láti pè é lọ́jọ́ mìíràn ẹ ó jẹ́ wa. bẹ́ẹ̀ni títí dìgbà yẹn ohun búburú kan ò ní ṣẹlẹ̀ sí yín o, ò ní ṣẹlẹ̀ sí ìdílé yín. tẹ́ bá délé kẹ́ bá wa kí bàbá wa. bàbá àwọn alẹ́ fẹ́ gbóhùn tí náà àtorúkọ yín o. ẹ ṣé àtọkùn. ohun tí mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ ni wípé ní ìgbésí ayé ènìyàn tí a bá pín sí ọ̀nà mẹ́rin, ọ̀nà mẹ́ta rẹ̀ ló wà fún ìgbépọ̀ láàrin lọ́kọláya. ó yẹ kó ní ètò, ó yẹ kó jẹ́ ohun tí à ń kọbi ara sí, tá a sì gbúdọ̀ ṣètò rẹ̀ ní dáradára. ohun tí mo tún fẹ́ kó tẹ̀lé èyí ni wípé ẹ wo nǹkan tí ìwé Málákì yẹn sọ, àwọn kankan jẹ́ yọ̀ọ́ bẹ́ẹ̀. ó ní bẹ́ẹ̀ ni ẹ̀gbẹ́ rẹ ni òun ń ṣe, tí a bá rántí pé ẹ̀gbẹ́ wa ni arábìnrin yẹn ń ṣe. ó ní tọ́jú rẹ̀, tá a bá ń tọ́jú ara wa gbàgbọ́ pé fún Ọlọ́run là ń ṣe fún àti fún àǹfààní wa. Olúwa yóò ràn wá lọ́wọ́. orúkọ mi lẹ́ẹ̀kan sí òun náà ni Venerable Emmanuel Ọpẹ́yẹmí Ògúnmiládé. ẹ ṣé púpọ̀. ẹ ṣé àdúpẹ́ sà, mo gbàgbọ́ pé tabadìrò fẹ́ bákan náà láti gbé iná wá nígbà mìíràn ẹ ó dá wa lóhùn. a ó gba àdúrà màmá wa. lẹ́ẹ̀kan sí Ọlọ́run alágbára gbé orúkọ yìí ga. adúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa àti ìgbékalẹ̀ yín nípa ètò ìgbéyàwó. ǹjẹ́ a rí ìgbéyàwó tí ó fẹ́ forí ṣánpọ́n ní àkókò yìí? bí ọ̀rọ̀ yín ṣe jáde lọ lórúkọ Jésù ẹ wo ìdílé náà sàn. àmín. gbogbo ibi tí gbọ́n mi sí omi ò tó bá lè wà, bàbá lórúkọ Jésù ẹ dá sí ọ̀rọ̀ ayé wọn. àmín. a gbé yín ga Ọlọ́run alágbára, títí ayé la ó máa yìn yín ní orúkọ Jésù Olúwa àti olùgbàlà wa. àmín.